àwọn ẹbí Ògòdó tó wà níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àti káàkiri orílẹ̀-èdè wa Benin tó ìdélù Kétu gbogbo ibi tí wọ́n tàdé tí wọ́n ròde ni wọ́n ti láǹfààní láti kópa níbi ayẹyẹ ọdún wọn eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí ń ṣọdún ìríra ẹni ìbára ẹni jẹ ìbára ẹni wọn àti sọ̀rọ̀ ìdàgbàsókè ẹbí eléyìí tí ó wáyé ní gbàgede ilé ìgbafẹ́ Hallelujah Hotel tí ó wà nílùú Ìpòbẹ́. ọjọ́ kẹrin oṣù kẹwàá ńlọ́jọ́ tí wọ́n yàn láti péjúpésẹ̀ fún gbogbo ẹbí Ògòdó lọ́kùnrin àti lóbìnrin wọn ìdílé ìyá ni àbí ìdílé bàbá ni wọ́n ti lórí ọ̀fẹ́ láti gba àdúrà látẹnu bàbá wa ìmáàmù ìlú Fẹ́nilóyè pẹ̀lú gbogbo àwọn àlùfáà wọn ni wọ́n lórí ọ̀fẹ́ láti fi àdúrà ṣíde fún wọn níbi ayẹyẹ ọdún náà. lásìkò tó ń sọ̀rọ̀ Alhaji Abdulfatai tí gbogbo èyí mọ̀ sí bàbá Fari gẹ́gẹ́ bí gbólóhùn ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde láti kí gbogbo àwọn yẹn káàbọ̀ síbi ayẹyẹ náà. àwọn ni alága ìgbìmọ̀ tó ṣètò fún ọdún ọ̀hún tó fi wáyé bó ti tó àti bí ó ti yẹ. inú mi dùn ọ̀pọ̀ ìlérò bó ṣe yẹ wá sílé ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mi tí ń ṣe kò ní padà lẹ́yìn gbogbo wa torí ìgbà tí ọdún náà ń bọ̀ ẹ̀rù ń bà mí ń lè sùn mo á rò pé ìwọ Ọlọ́run bá ló lè ṣe àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó mú wa di ọjọ́ òní tá a sì rí i ṣe èyí tó kù tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run fún wa á rí i parí ọdún míì tí ń bọ̀ tátúndájọ́ náà yóò tún dùn jù báyìí lọ. bàbá wa Abdulreliu tí wọ́n jẹ́ alága àgbà fún gbogbo ọmọ Ògòdó lápapọ̀ wọn kò sẹ́ sọ́gbọ́n tiwọn náà fún àdúrótì eléyìí tí gbogbo ọmọ Ògòdó èyí tí wọ́n ṣe tí wọ́n fi gbé irú ọdún báyìí kalẹ̀. ọdún Ògòdó yẹn ń ṣe lé níye kò sí ọdún kékeré ni kò sì sí ọdún lọ́nwá ni ọdún náà jẹ́ ọdún dáadáa kan fáwa ọdún lákun lọ́jẹ́ fún wa láti ìgbà yẹn sì ti bẹ̀rẹ̀ yìí ọdún náà iná mi ń dùn ni iná mi ń dùn títí àti pé ọ̀fun wá gbà ọdún mọ́ mi gan-an ni nítorí mo rí fọ̀lí ọmọ Ògòdó wọn jáde ìwé náà ń rí wọn jáde wọn ti ṣẹyẹ mọ̀gbà fún wa Ọlọ́run òwe wa gbogbo wọn àpadà lórí dáadáa ó ṣeun. ọ̀gbẹ́ni Isiaka Buraima ló ṣojú mágàjí àgbà ló sì sọ ìdùnnú ọlọ́kọ̀ọ́jọ̀kan eléyìí tó wà fún ayẹyẹ ọdún àwọn ọmọ Ògòdó èyí tí ó ń wáyé nílùú Ìpòbẹ́. gbogbo ẹbí Ògòdó ń jẹ́ alátòkò ìdílẹ̀ òun ń tọ́ ọlọ́dọ̀ oníṣọ́lé Ọlọ́run kò ṣọ́ ni ju ọdún mìíràn lọ ká lè jáde ká túyáyá pé Ọlọ́run kò sì wà pẹ̀lú gbogbo wa àtòyé à ń sọ ọ̀rọ̀ ẹbí bẹ́ẹ̀ sọ̀rí bọ́n ká kóra ọmọ múra àtijọ́ ọmọ ìyá kan náà àtijọ́ ọmọ bàbá kan náà láti ilẹ̀ àtijọ́ ọmọ ìyá kan àtijọ́ ọmọ bàbá kan láti ilẹ̀ ń fẹ́ ká kó àmúra ká máa ṣe lọ́wọ́ kan dé bọ́jẹ́rọ̀ yìí èyá lè ọ̀rọ̀ yìí àgbọ́dọ̀ jókòó sọ ni ká jókòó sọ lé agbèdè ara ẹni kó má jẹ́ ìjàlá fún máa ṣe ká fẹ́ràn ara ẹni ilé ìyá níbi bàbá ẹbí ṣe kókó fún ọmọ ònìyàn. bàbá ọjọ́ náà ni Imam Alhaji Lejeune èyí táwọn náà fi gbólóhùn ọ̀rọ̀ kan tí wọ́n fi léde níbi ayẹyẹ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà láti jẹ́ ẹni tó tẹ́lẹ̀ gba ètò ọ̀hún tí ó sì wáyé pẹ̀lú ìdùnnú àti ayọ̀. ẹ̀ta bá ti pè ní nǹkan ẹbí a gbọ́dọ̀ dúró tì ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. n fẹ́ kí nǹkan kan nínú ẹbí kí n mọ̀ nípìn ńbẹ̀ kí n mọ̀ ní ẹ̀tọ́ tí ń ṣe ńbẹ̀ torí mo fẹ́ràn ẹbí Ọlọ́run ti ṣàlàyé fún wa nípa wípé ẹbí ó kó ẹnìkan gbọ́dọ̀ já ẹni tó bá já okùn ẹbí ó já Ọlọ́run kó lára ẹni èyí ti fẹ́ kí Ọlọ́run kò fi mí lẹ̀ ìdí eléyìí tó bá ti lè kàn nínú ẹbí báyìí inú mọ́ ń dùn pé ẹbí yìí o àfi kí n dó kí n sì kópa ńbẹ̀ nǹkan tí wọ́n gbé wá pé ó yẹ ọjọ́ ìní o bàbá ọjọ́ ìní èmi làwọn mú inú mi dùn pé èmi náà mo sì gbà á tapá tẹsẹ̀ inú mi wá dùn pé ọdún náà ààrẹ ṣe láyọ̀ àti àlàáfíà. lákòótán lára àwọn tí àríbásọ̀rọ̀ ńbẹ̀ ni bàbá wa Bello Rashad arábìnrin Tìámíyù Adijat pẹ̀lú Mahir Ọlásùnkànmí Abdullahi tí ó bá wa sọ̀rọ̀ ńbẹ̀ ẹgbẹ́ láàyè tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. ayẹyẹ náà ó dùn mo wá ń tọrọ tẹ̀mí kó tún dùn jù báyìí lọ Ọlọ́run kó bo oníkálukú wa láṣìírí gbogbo wa tá a sì wá bí lónìí ká padà sílé wa tìdùnnú tayọ̀. èmi náà kópa níbi ọdún àwọn ọmọ Ògòdó tèmi ọdún náà dùn ó lárinrin ó sì lálùbáríkà lọ́pọ̀lọpọ̀ mo wá bẹ̀ gbogbo àwọn ọmọ ìdílé Ògòdó ọmọ ẹkùnlé ń pe ní gbogbo àgbáyé ibikíbi tẹ́ bá wà kájọ máa ṣọdún náà lọ́dọọdún kọ́lọ́mọ fàlùbáríkà sí i. mo jẹ́ ọ̀kan láàrin àwọn alága tí wọ́n mú níbí ilé ní ìdùnnú ńlá ló jẹ́ fún mi ìwúrí ló sì tún jẹ́ tí ẹbí
wọ́n yàn mí sáàrin àwọn alága lọ́jọ́ ìní gbogbo ọ̀pọ̀ kì í ṣe gbogbo ẹni tí ń wá náà lórí àmọ́ èmi dúpẹ́ fọlọ́run tí wọ́n dá mi mọ̀ nínú ẹbí tí wọ́n sì yàn mí láàrin àwọn ọmọ ẹbí apẹ́ ògodó ń já ọmọ ẹkùn inú mi dùn gan-an fún gbà míì tán bá tún ṣe pẹ̀lú ògo ọlọ́run ipò míì tábìdọ̀ náà míì tó tún ju tèmi lọ là ń tọrọ láti wà ọlọ́run sì ṣe nírọ̀rùn. Fàtáyé Àyànmọ́ ni ó dàlúgbòlẹ̀ fún wọn ní rẹpẹtẹ nígbà tí ohun gbogbo ń lọ sí òpin tí tọmọdé tàgbà ń jó tí wọ́n sì yọ̀ wípé wọ́n rí ọdún ọ̀hún ṣe láyọ̀ àti àlàáfíà. Ẹsẹ̀ kò gbèrò ní gbàgede ilé ìgbafẹ́ Hallelujah Hotel nílùú Ìpòbẹ́ níbi tí ayé ọdún ọmọ Ògodó ti wáyé tó sì tún ní adùn tó lárinrin. Kásùmù ìṣúná ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohùn náà sílẹ̀.